ìmáàmù wọ́n padà sí Mẹ́kà wàláì tàláì ṣé bàbá tó bí òun bàbá tó bí Tọ́lé àtìyẹn bàbá tó bí ẹ tán ìdí bàbá wọn mẹ́ta sẹ́yìn ṣé orúkọ Muslim náà jẹ́ bàbá mẹ́ta ni mò ń sọ o bàbá great grandfather ẹ lọ orúkọ tó máa jẹ ẹ ṣe máa fi ilẹ̀ Lárúbáwá kí ló wà nínú pé èèyàn kéwù gan so orí burúkú wo ló wà ń bẹ̀ yẹn kí ló táwọn èèyàn máa ń sọ̀rọ̀ bíi wèrè bí ẹ tó rí ẹ ti dàrú mò ń kéwù mò ń sọ èdè ẹnìkan ní bóyá mò ń sọ tápà mò ń sọ Jẹ̀bú mò ń sọ Haúsá èmi náà gbá Haúsá náà mo gbá Haúsá dáadáa. torí ẹ pẹ́ńlẹ̀ Haúsá. bẹ́ẹ̀ ni sà so èdè lásán sí wá di tá a máa fi wá tí àwọn ọmọ wèrè kan máa bá wa wọ́n máa fọwọ́ lálẹ̀ níwájú àwọn bàbá tó bí wa níwájú àwọn bàbá tó bí wa. wọ́n ní súnà ànábì ní gbogbo àwọn nǹkan tí. sọ́mọ ànábì làwọn ànábì ló bí ẹ ò ní bàbá tiẹ̀ ànábì ló bí ànábì ọ̀nà kan ti yàkàyàkà ànábì ọ̀nà ẹ̀yin náà lẹ sọ pé wọ́n jí pátá ẹ̀yin náà lẹ sọ pé wọ́n bọ́ ọmọ ọdún 5 sùn ẹ̀yin náà àbádàbí ọ̀nà kan ni ṣé bí inú Kùránì náà ti ká gbọ́n tẹ́ńtà rẹ̀ jáde fún wa bí èèyàn bá ṣẹ́rí bàbá mi téèyàn bá ń wá onígbèsè tó jẹ́ bàbá ẹ̀ lówó tí ò bá sọ rẹ̀ á pàdé ẹni ìyá tiẹ̀ náà jẹ lówó àwọn ọ̀sán ọmọ Lárúbáwá náà ayé Lárúbáwá ò ní da wọn ò ní soríire ẹ tó bá tó pè mí gan tó bá tó pè mí kíní kan tó fẹ́ kí n dá àṣàlà Lárúbáwá kò ní dá fún wọn. ní lọ́kàn mi pẹ̀lú èdè nínà èdè ẹ sísà sédè Ọlọ́run nìyẹn ni sédè tọ́lọ́run gbọ́ nìyẹn. wọ́n ní èdè yẹn ni wọ́n ní èdè yẹn ni ẹ lè fi gbàdúrà tí Ọlọ́run máa understand jù láyé ìsìnlẹ̀ sọ Ọlọ́run. wọ́n rí sọ náà náà láti ń sọ láyé àwọn tí wọ́n bá wọn sọ́dọ̀rùn wọ́n bá wọn sọ́dọ̀rùn ilé mi sọ pé wọn ò gbọ́dọ̀ sọ sí mi máa ń ṣe. àní. àmọ́ ẹ yọ Rasaki kúrò ní ọkọ yìí Abdulrasaq lórúkọ mi. ní kí ló dé tẹ wá pààrọ̀ rẹ̀ kẹsọ́ di Ṣàngóládé. etí ń dùn mí náà. orúkọ ìbànújẹ́ ni gbogbo àwọn orúkọ ọ̀pọ̀lọpọ̀ náà orúkọ yẹ orúkọ ìbànújẹ́ ni. kí ni túmọ̀ Abdulrasaq. ṣé ẹ pilẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ náà láti ilẹ̀. ṣé mo sọ fún yín pé mo kéwù. ẹ kéwù kankan ti. ẹsẹ̀ ògbé mi kí n gbáwájú ilé kéwúrí bóyá náà ni ò jẹ́ bóyá ni ò jẹ́ lọ Mẹ́kà bóyá ẹ̀ bá ti lọ Mẹ́kà. Mẹ́kà wàláì wọ́n ti òun mọ̀ pé wọ́n bọ̀ mí Mẹ́kà tí mo fàlàjì ògùn. ẹ lọ ní. kí ni mo fẹ́ lọ sí kí ló mẹ́mẹ́. tẹ sàṣàfà àti mariwa tẹ́lẹ̀ sọ̀kù àṣetánì. màá dẹ̀ lọ pọ́n òkúta èṣùlá. èṣù bó o. òkúta lẹ̀ ń pọ́n lálọ́hún yẹn náà. tèmi wá pọ́n òkúta tọ̀dọ̀ tí wàá lé lá kí ni mo ṣe dáràn. ṣé kìí sókúta lẹ́ǹpọ́n lámẹ̀ ẹ̀yin tẹ́ lọ. àwa yìí lọ bàbá. ẹ̀yin tẹ́ bá Ọlọ́run mẹ́yìn náà débẹ̀ láyọ̀ àtàlàfíà. amina yà á la o. Ọlọ́run ní jẹ́mi ó yà abẹ́ láyé Ọlọ́run ní tó bá kọ̀ láti nà ọbẹ̀ kí n kú lónìí. bàbá Sokoti ilẹ̀ mímọ́ ní Saudi Arabia. fẹ́yìn tí ẹ mọ̀. sẹ́yìn bẹ́yìn ọ̀bá mọ̀ ẹ́. lára yín mi sínú yín. ó dẹ̀ já padà ẹ polówó ẹ̀ fáwọn ẹlòmíràn. ó dẹ̀ já padà sórí kábíyèsí sọ̀hún. ẹni áńgẹ́lì ni. Ọlọ́run ló bàbá yẹn. àìmọye àwọn bàbá ni wọ́n ní owó wọn tó jẹ́ pé lẹ́yìn ọmọ wọn kò sẹ́tọ̀ benefit nù ẹ̀. kéèyàn tó wá ti ìlú mọ̀jákù yẹn sáwálé pé ànílùú yóò ní bàjẹ́ kọ́ mọ wá dá bí ẹ̀dùn kọ́ máa rọ̀ bí òwe bẹ́ẹ̀ yẹn. nǹkan kan ṣẹlẹ̀ tó dùn mí nígbà tí wọ́n bá wa fẹ́ jọba njọ́ tí n bá lọ interview náà máa sọ tó dùn mí ni pé bàbá ọba lẹjẹ àwa ọmọ yín tẹ jọba lé lórí ni kí ni bàbá Adébóyè wà débẹ̀ yẹn ó sì sáwọn náà ó fi yẹn jọba ni àbò mi ń pè ẹ ní ṣe nǹkan tí ọba máa ń ṣe tẹ́yìn náà ó fi dórí oyè nítorí pé ẹ ti jẹ́ Christian but nsìn mi ò rí bàbá bíi Christian mọ́ sí mi ò rí wọn bíi Muslim mọ́ mi ò rí gbogbo ẹ̀sìn yẹn ti di bàbá yẹn so n tí ò jẹ́ ká lẹ́nu àti máa àwọn Yorùbá ti máa rí fásitì kìíní tipẹ́ ṣùgbọ́n wọ́n ń ṣe n tó da wọn ò ṣe n tí ò da tá a máa fi kan júwèé kan pé bẹ́ẹ̀ náà lè ṣe báyìí ń gbà báyìí ṣe understand mi bàbá yẹn gbogbo develop lónìí èmi àtàwọn ọmọ tá a jọ wá bíbá yẹn àwọn agiu mo sọ pé nílẹ̀ Yorùbá lẹ́yìn Ìbàdàn Ògbómọ̀ṣọ́ is the second largest. bẹ́ẹ̀ni bó ṣe wà lórí kínní nìyẹn. àti àgíw rẹ nínú ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ láti lọ wò lórí Google tá a fi rí pé bẹ́ẹ̀ náà lórí. so ti yẹn so bí bàbá yẹn bá wá kò sí kí ló fẹ́ jẹ tí ò rí mọ́
kò sí. kí ni ọmọ ẹ̀ kankan fẹ́ dà tọ́lọ́hún ò lè lò láti sọmọ ẹ̀ dà. àbá yẹn nífẹ̀ẹ́ máa gbé inú pálásì wọn jọ ti bá lọ.